ọba Ògbómọ̀ṣọ́ tó kó gbogbo ìlà ẹnu wọn ni wọ́n kó àwọn ọmọ lábẹ́ rẹ̀ ṣé bá Gandhi àbíkẹ́ ló ń jẹ́ bí Brandy ló ń jẹ́ ọba Ògbómọ̀ṣọ́ wọ́n kó àwọn ọmọ school 40 people ní abẹ́ mo wo gbogbo social media pé yóò tẹ̀ bá give you speech condolence speech mi ò rí èmi ò mẹ́ tó ń sọ yín ní Nàìjíríà yẹn o bẹ́ẹ̀ bá kú ẹkún gífà nígbà tí Esabod bá ń bẹ̀rẹ̀ sí sọ pé òun jà fún poor masses Esabod yẹn lè máa padà wá bó pé yẹ olórí burúkú ni ó ń bú lọ́ba ìlú tó lọ́ba tó níjòyè wọ́n ní wọ́n ṣe ní Kogi gbogbo ìlú yẹn túká inú Yorùbá ń dùn wọ́n ní òrí òjò ń rọ̀ inú rẹ̀ ń dùn níjọ́ tó òun bá dé ló mọ̀ pé wo òrí ó máa yọ́ dànù ni. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa ń fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tá a mú wá lónìí gbáǹkọ́gbì ní o ó yá ẹ jẹ́ ká jọ wò ó ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílíkì lé subscribe button yẹn ọ̀fẹ́ ní subscription kò sẹ́ni tó máa jáwọ́ yín ọwọ́ yín tẹ́ fi bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. wọ́n need assistant láti lọ rescue ọmọ 40 years gbogbo ẹ̀dá bá wọnú inbox pẹ̀ need assistant èmi ṣé àsìkò tí wọ́n need assistant yẹn kọ́ yìí. mo lẹ́yìn oṣù àtàjẹ́ ẹ̀ lágbára kankan olórí burúkú lóṣó àjẹ́ lẹ́bọ̀ lóògùn alájìsá pásítọ̀ gbogbo yín olórí burúkú ní gbogbo yín ẹni òfò ní ẹni àdánù ní fọwọ́dà ní scammer ní. mo lẹ́ẹ̀ lọ́ba sọ́ba Ifẹ̀ lọ́ba ní. gbogbo àwọn ọba òun bímọ ẹyọ kọ́mọ́ méjì náà ni ó yé wa àmọ́ oúnjẹ Lámìdí Adéyẹmí náà ṣe rẹ̀ méjì yìí ni. so ẹ̀yin lè máa sọ̀rọ̀ sáwọn ọba ní ìsìn kò dídá ìṣe ṣáàtì kò dẹ̀ ní kúlù fún ibẹ̀ ṣe ń bá wọn ọba yẹn. ṣèbí àwọn ọba láwọn ọba lórí àwọn oṣù àtàjẹ́ ní oṣù àtàjẹ́ iṣẹ́ dé àwọn ọmọ 40 tó kó lọ afẹ́ rí wọn. ẹyẹ bàgẹ̀bàgẹ̀ orí burúkú tẹ fi ń fò ojú inú yín á fọ́ tòde yín á fọ́ gbogbo àyín àjẹjẹ́ ìgbé tutù babaláwo dẹ́nu gbé tutù ilé ogun ọ̀rọ̀ adáná sun yín láàyè àtún àwọn gbogbo àwọn ọmọ yín láàyè afẹ́ rí tú ọwọ́ yẹn babaláwo ẹ̀yin tẹ́ ẹ légbé olórí burúkú ẹ̀yin babaláwo tẹ́ ẹ̀ ní kú síbi aṣọ yín gbé wà ẹ̀yin ní òfò ẹ̀yin ní àdánù tí kí ayé máa gbé lọ tẹ́kọ̀ lórí social media tẹ́kọ̀ lórí TikTok tẹ́ máa sọ pé ayẹta ní ayẹ ẹjọ́ ẹ lọ bá wa wá àwọn ọmọ tó kú nínú igbó kán kó lọ nínú igbó lọ bá wa wá wọn. àwọn mugun tí ò tí ì gbọ̀n ló sì ń pè yàn olórí burúkú yẹn ẹgbẹ́ awọ ẹkùn awọ òjò là wá sórí TikTok ẹ máa ní pé tí wọ́n fẹ́ ṣògùn àṣegbé o tí wọ́n fẹ́ ṣògùn ayẹta o ẹlẹ́yìn ṣògùn ègbé ẹjọ́ ẹ bá wa fi ègbé lọ kó àwọn ọmọ 40 tó kó lọ yìí ilẹ̀ máa lanu gbé yín mì ẹ̀yin babaláwo ilẹ̀ máa lanu wá gbé yín mì tọmọtọmọ bọ́mọ kìíní ẹ mọ alẹ̀ ẹ̀tàyín pásítọ̀ àtẹ̀yìn àáfà àjẹ́ ló ń ṣe wọ́n olùwàṣẹ́gun àjẹ́ ẹ bá wa gbàdúrà kan dáwọn ọmọ student 40 padà àwọn ìjọba ń kọ bí àkùkọ kórè tó lọ tán láì ṣàtìkọ lọ ṣe ṣó ẹ don't tell me what to say ṣé ọ yẹ kí n block ẹ dànù ẹ̀yin babaláwo lórí burúkú ẹ̀yin òṣòmọ̀nìgá ló gbaṣọ mọ́ balẹ̀ tí mọ́tò máa pa tí lùkùlùkù máa pa yín táìsàn máa pa yín ẹ̀ ní jẹun ọmọ ẹ̀ ní jẹ́rìí ayé àtòṣòlù ṣebélẹ̀ lóògùn lẹ̀ Yorùbá gbogbo ògùn tẹ́ ẹ ní náà ni kẹ́ mọ́ bá yé aláyé jẹ́ gbogbo ògùn tẹ́ ẹ ní ni pé kẹ́ sọ pé ẹ fẹ́ fi ègbé gbá àwọn èèyàn gbogbo ògùn tẹ́ ẹ ní ni wípé ẹ ti ṣàṣàṣì sáwọn èèyàn àwọn ọ̀yọ́ olórí burúkú ẹni òfẹ́ ni àdánù fẹ́ gẹran ìtutù mọ́tò ni ó pa yín bẹ́ẹ̀ bá ń rìn lọ mọ́tò àrọ́lù yín bẹ́ẹ̀ bá ń wa mọ́tò yín ó máa dànù ẹ máa kúkú ìjìjì nílẹ̀ Yorùbá. Gani Adams eléyìí ìṣó Gani káfíńtà ẹlẹ́wọ̀n ex-convict ex-prisoner ìbárẹ̀ àná Kakanfò wọ́n rí ọ̀wọ́n fi ọ́ sí àmọ́ tí ra àmọ́ 40 tán kó lọ. Gani òfò Gani àdánù Gani ẹlẹ́nu bọ̀kúbọ̀kú bí òròbó adìyẹ. èmi rò pé báyìí náà ó yẹ kó sọ pé ó ti da jagunjagun sínú igbó kó máa wọ́ ọmọ 40 lọ ẹ ní sóríire gbogbo ẹni tẹ́ ẹ̀ ní àwọn ènìyàn lára ẹ̀ ní mi lára torí mi ò lè wà Nàìjíríà láíláí ìran mi ò sì lè wà Nàìjíríà àmọ́ gbogbo ẹni tẹ́ ẹ̀ ní Nàìjíríà lára tọ́pọ̀ owó tó yẹ kẹ́ fi ṣe security fún ará ìlú owó tẹ́ yẹ kẹ́ fi dáàbò bò fún ará ìlú gbogbo ẹ̀ lẹ́tí kó tán pátápátá mo pa láṣẹ ni àwọn ọmọ yín kó máa dòkú ẹ mọ òrùkú wọlé ẹ mọ òrùkú jáde àjálùbàdé bó ṣe gé orí tíṣà yẹn àwọn ọmọ yín wá gé orí wọn wá gé security tó ń tẹ̀lé wọn pẹ̀lú èdè wọn ṣẹlẹ̀ àwọn security tó gbé bọ̀tà wọlé àwọn ọmọ yín tán gáìdì wọn yẹn ìbọn yẹn akọjú síra yín awájú ọmọ náà ká ní ṣekú pọ̀ká ẹ máa para yín last ojú ti babaláwo bá ifá gígìn ifá mo gbẹ́rọ̀ kan ogun ń bẹ ogun yẹ kó máa ṣe yín ẹ lóògùn kan kó lè níyín olórí burúkú ni ṣẹṣẹ ayé tó ni tó ṣẹlẹ̀ yìí pásítọ̀ gbogbo ogun tí ò jẹ́ rógòlè wọ́n mọ̀ ti káwọn ọmọ 40 lọ yẹn pásítọ̀ ẹ̀yin 419 dédé
mo ń ṣiṣẹ́ pásítọ̀ tí bá ṣe orí ṣiṣẹ́ pásítọ̀ ni sóye yín tí bá ṣiṣẹ́ pásítọ̀ social media ti dànù torí pé mo tẹ̀lé tí bíbélì wípé ìdájọ́ wọn ò sí lọ́wọ́ wa ni 419 ní gbogbo yín pátápátá. Ẹ gbàgbé ogun ilé bàbá, ẹ gbàgbé ogun ilé ìyá, jẹ́ ká mójútó ogun báńdíìtì, ẹ fi ogun ilé ìyá lẹ̀. Kò sówó Nàìjíríà mọ́ náà, ẹ fi ogun ilé ìyá lẹ̀, tó bá wà lámọ́ rẹran fàgẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́, kò sówó náà, àjẹgùn rẹran jẹ mọ́. Lẹ́yìn last year tí ilé yaba ti kú bí ọ̀sẹ̀ méjì oṣù kan lẹ́tẹ̀ láwọn àgbò wọ́n mọ̀ nara wọn láwọn wò wọ́n mọ̀ nara wọn gẹ́rí àgbò mọ́ lórí social media, àgbò kan ti lọ sinmi. Gbogbo èyí tẹ́ wá ń pariwo tẹ́ ń sunkún kiri, báwo ni Abọ́dẹrìn Gbénga tẹ́ ń sunkún kiri. Gbogbo rẹ ẹ bá gbọ́ ọmọ wa nù gbó, ẹ lọ bá káwọn ọmọ wa nù gbó. Ẹ̀yin àfáà ìsinmilá ìrànà nìra yìí dáìmọ̀ fa tẹ̀síbú lórí TikTok ayé yín ti bàjẹ́ ti kò fó iṣẹ́ rírun gbọ̀n yín bí tó gúfe yẹn náà máa jó dànù. Ẹ lọ bá wa fi tẹ̀síbú ẹ lọ bá wa fi fà wọ́n wá. Àti àwọn kàtẹ́ wà gbẹ́gbẹ́lẹ̀ Haúsá tó ti ń gbé wọn ò lóògùn torí ṣàkárá ẹ̀yìn ògùn Yorùbá ti pọ̀ jù, ṣàkárá yín ti pọ̀ jù. Tẹ́lẹ̀ bá jókòó báyà ayé ló wà ní ọ̀rọ̀ rẹ̀, tẹ́lẹ̀ bá jókòó àjẹ́ ló wà ní ọ̀rọ̀ rẹ̀, tẹ́lẹ̀ bá já oṣó ló wà ní ọ̀rọ̀ rẹ̀, lẹ́bọ̀ lógún ẹ̀yin dẹ̀ wà nídìí ọ̀rọ̀. Mo wá fún ẹ̀yin babaláwo, mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní mi tí ìdè mo ní wájú ayé wọ́n ni. Today is what? Tuesday. Orí mi mọjọ́ mọ́ kí n sùn kí n jí ni. Bí ẹ̀yin náà ṣe máa ń dájọ́ fáwọn tẹ́ bá pàjẹ́ pé láàrin ọjọ́ méje tó máa fún yín lẹ́ran ẹ ti pín ẹran wọn háwọ́ ẹ jẹ̀wé náà wọn ní Adétòkunbọ̀ Àṣàbí ọmọ Fóyèkẹ́ Àlàkẹ́ Àtinúkẹ́ tó gbé ọ̀pá Mósè dání tá a fún ní kọ́kọ́rọ́ àṣírí inú Mósè inú ìwé Mósè mo wá ń sọ pẹ̀lú àṣẹ mo fún yín ní ọjọ́ méje ẹ̀yin babaláwo àwọn ọmọ yẹn gbọ́dọ̀ jáde fúnra mi màá máa wọ́ yín lórí social media. Fóyèkẹ́ Àlàkẹ́ Àtinúkẹ́ ọmọ yáyì lórúkọ ìyá tó fi òbò mi lọ́rùn ọjọ́ tó bí mi gangan torí àwọn òun lórúkọ ìyá májíkù tèmi ń ṣàwọn olórúkọ ọ̀dà date of birth my real date of birth is 26 of March 1961 ẹ lò yẹn náà kí lẹ tún nídìí. Àwọn ọmọ yóò gbọ́dọ̀ kú o, Ààrẹ Ọ̀nà Kakanfò ò ní jèrè gbogbo àwọn ọmọ ẹ ṣe rí èkejì ẹ kí ni ń jẹ náà alápàtà Yorùbá nation tí kí ló kọ ẹ náà Gani Adéńrọ lẹ́yìn kí ló èkejì ẹ náà ọmọ Ìbàdàn ọmọ Ìṣẹ́yìn ni ọmọ Ìgbòho Sunday Ìgbòho ò lè ṣe nǹkan kan Sunday Ìgbòho ò ń ṣe jagunjagun ẹnu ló ní kò ní nǹkan kan. Ẹ̀rọ ti pé ṣọ́gbọ́n Sunday Ìgbòho kò ṣiṣẹ́ ṣe woman rights activist àtọ́ ojú kòkòrò Yorùbá nation lẹ́sẹ̀ rò pé woman rights activist ni Yorùbá nation now Sunday Ìgbòho is just a scammer. Iṣẹ́ fàyàwọ́ ló ń ṣe láàárọ̀ ọjọ́ ẹ̀ ní Badagry Ìsẹ̀mẹ̀ kọ́ máa já mọ́tò kọ́ máa ṣe gbàgbàgbà iṣẹ́ tó ń ṣe ni kì í ṣe ètò ìgbòho ń sọ pé kàn pé Sunday Ìgbòho is powerless kò ní agbára kẹ̀kẹ́ ẹnu ló níbi ìtajà ká kò ní nǹkan kan bọ̀ kọ́ tó wá fìyàn jọ lórí warrior Balógun ẹ̀yin Balógun gbogbo ẹ̀yin bá ń kọ́ gbogbo palace lóní Balógun àwọn Balógun dàgínì ìtumọ̀ Balógun Lord of warrior nìkẹ́ Balógun sọ̀rọ̀ mo nílẹ̀ Yorùbá wọn ti káwọn ọmọ ìwọ̀n lọ kàwé ni ẹ wo tíṣà tó dágbére nínú ilé kó tó jáde ìyàwó mi mò ń lọ kíláàsì tí ìjẹ́ pé wọ́n rí owó nídìí teaching yìí wọn ò rówó ń bẹ̀ o káṣẹ́dẹ́ lọ gọ́ọ̀mẹ̀ntì sọ fún wọn wọ́n dẹ̀ gé orí ẹ̀ láàyè ṣé àwọn pé tí ń ṣe tawúsá Yorùbá ò dà sí ìwọ tó wá sọ pé sweet mummy yẹn Dr. Dave ṣọpọnà ló máa pẹ́ máa block ẹtẹ́ni message ní ìgbà tó ti wọlé mo sọ pé nínú ọdún mi ìfẹ́ wà attracted bí mo ṣe pé 65 any poor person tí ayé ẹ̀ ti bàjẹ́ mi gbọ́dọ̀ rí nínú inbox mi I block you off mi ò attach máa kú ṣe mọ́ torí bẹ́ẹ̀ yẹn á kú ṣe gan lẹ sọ Esabod dín tó dà yìí kálá ti parapọ̀ tá ti bá yín bá wọn ọba ìlú wí pé ọba lórí ohun gbogbo mo ní sẹ́yìn tálákà lè rí wọn ó ti gbin lágbàlọ́ba ó ti bá jàjà ó ti búlí nítorí kò ní dá fún gbogbo yín lápapọ̀ ta ló ń jẹ tájà ń jùrù àwọn political kings olórí burúkú ọmọ ẹgbẹ́ kan sórí Instagram lọ́sàn-án àná ẹ lọ wò ọba ni o wàlẹ́ ó jójú òkú tó lọ ọba ni o níwájú ta ló tiẹ̀ wá síwájú wàsíù kọ́ni ní iná bọ́dún mo rò pé ìbá fi fídíò yẹn hàn yín ìwọ olóṣèlú kan wọ́n ti gbéṣẹ́ ẹ wá tó bá bí ìyá láyé ẹ̀ rí olóṣèlú tó wà ní house ó fẹ́ ṣe patí l'Ógbómọ̀ṣọ́ ní weekend tó bá bí ìyá láyà ẹ̀ rí ṣe patí yẹn l'Ógbómọ̀ṣọ́ tó bí tán ti jẹ́ ọmọ olóṣèlú yìí tí mo sọ fún ẹ tó bá bí ìpọ́nrín máa pọ́bọ̀ ìyá láyé ẹ̀ rí wọ́n ló ti má ṣe fẹ́ ṣe patí olóṣèlú dẹ̀ ní ẹ̀ tó wà ní house àwọn tó fẹ́ ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ló ti fẹ́ ṣe patí yẹn afẹ́gun tó fẹ́ ṣẹlẹ̀ ọmọ kékeré lẹ́ Esabod máa sẹ́ẹ̀tì sínú depression máa fojoojúmọ́ ṣépè fún wa àti ẹ̀yàn rẹ̀ wọ́n ló fẹ́ ṣọ ibà dé ní ìlú káàkùn tó ti gbé ọmọ nìyẹn tó ti gbé àwọn school àwọn tó fẹ́ lọ bẹ̀ tó ráṣọ wọn pè mí ni bó ṣe sọ pé máa ṣe pàtí yẹn sátidé tó bá bí àlàyé mo ṣe forúkọ bọ̀ yẹn láṣìírí lọ ṣe pàtí yẹn ní sátidé tó bá tẹ̀ tó jẹ́ state mi
bámbám lẹ yó kọ̀ọ̀kan mẹ lòmí òyó wọ́n ń wí wọ́n ń tọ̀ tó lóṣèlú bá mi when they try to convince me mo sọ pé mi ì ní ìdòwò torówó yín kọ́ ló pèsè gbogbo tí mo ní lọ́jọ́ tèmi ọlọ́run olújọ mi mọ́ dẹ̀ mọ́ iṣẹ́ ọwọ́ mi ló gbé mi dé gbogbo tí mo wà lọ́jọ́ tèmi owó yín kọ́ ni ó kọ́ ṣẹ̀ṣẹ̀ wà lámì ọkàn mi o ara gbé spirit ara mi gbé kí n ṣiṣẹ́ fún yín campaign but ọkàn mi sọ pé mi ì gbọ́dọ̀ ṣe torí pé people are bleeding. ọ̀jàjà o yẹ oníbejì bàbá oníbejì àtọ́dá kúlẹ̀ pé ọmọ ìbejì sí ó yé wa má fi nù mí mo mọ̀ ọ́ yẹ mo mọ̀ ẹ́ mo mọ̀ ó mọ̀ sọ̀rọ̀ tó bá yá o mọ̀ pé ẹni the first monarchy the head of kini olúwo tó ń sun rárá lọ sí palace ẹnì kejì wọ́n tó rojọ́ kú designer olúwo mọ̀ sọ̀rọ̀ ṣé ìyẹ̀pá yẹ gbogbo yín fẹ́ bàjẹ́ bó ṣe ń darúkọ yín olúwo òyìnbó ṣàṣọ pé ó ṣoògùn mọ́ olóòdù bá fòṣó mọ́ òòdù bá fàájẹ mọ́ ó yá gbé kúrò àǹkó lọ bí ẹ bá wa wá ọmọ yorùbá ni wọ́n haúsá ẹ lè máa ṣe jẹ wọ́n lè máa ṣe jẹ ní kogi ilẹ̀ yorùbá tí ìyó ló gbòmọ̀ ṣáájílété rẹ́pò possible a gbọ́dọ̀ ra àwọn ọmọ yẹn nǹkan kò tí gbọ́dọ̀ ṣe kankan nínú àwọn fọ́tì tẹ̀jú kò lọ. mo bá àbẹ́ Tinubu mo ti bú ẹ ó ti tó ọjọ́ mẹ́ta màá tún padà sórí èbú tí mo mọ̀ bọ̀ kó sí tó fún mi. ìtìlẹ̀ oge tó gé jẹjẹnu ìjọba mo ti ń pariwo fún yín nípa àwọn ọba yìí mo ní ládùn òfo ni wọ́n olóṣèlú tó ń gbé wọn síbẹ̀ ẹ̀yin ò mọ̀ pé ọrọ̀ ajé yín ni wọ́n ń kó síta pẹ̀lú Chinese. mo dẹ̀ tún sọ fún yín pé Fúlàní tó ń da màálù kiri ilẹ̀ west ilẹ̀ Yorùbá ní south west kí mo sọ fún yín rí ó tún ti bú lọ́pàlọ́pà o ẹ̀ ní kí náà tẹ̀sán kókó máa rán sí nìyẹn náà ṣáàrò lé nàbí tó ń pè alálẹ̀ bá wà lùyà yìí pa alálẹ̀ tí mo ti rẹ́pù pa alálẹ̀ tó kí yíyọ gàgà kọ́kọ́ rán ẹ̀yin lẹ́bẹ̀ẹ́ mi tí mo fi túlẹ̀ mo fẹ́ dópa ọdún kan mo fi tó dó lórí bẹ́ẹ̀dì nígbà mo fẹ́ dópa ló sá lọ nígbà rí mọ́ kò ní dáa fún yín alálẹ̀ gan ò lè dá yín lò ẹ̀jẹ̀ ó ti kún orílẹ̀-èdè wa kí ẹ̀dẹ́ mu tíjà kò gé ní orí a máa ń gbọ́ tẹ́lẹ̀ kò dùn wá wọn láwọn Boko Haram jí wọn gbé o àwọn Fúlàní jí wọn gbé wọn gé wọn lórí òkú àṣẹ kò tí ì kàn wá ni. ìwọ Amẹ́ríkà bọ̀ ìṣọ̀pọ̀dọ̀ ló máa pẹ́ bó ṣe wá ń kí mi sínú yínbọ̀sì pé ìyẹ́ ògo àgbáyé ó wọ́ wà ní rògbò lòmú tó ti lògbò ẹ̀ mọ́gbò ẹ̀ tó bá wá sínú yínbọ̀sì mi ṣàpọ̀dọ̀ ló máa pa yín jẹ́ ọ̀nà búlọ́ọ̀kì mi. I don't need your compliment. àwọn tó ń comment gan mo ń blọ́ọ̀kì wọn don't come and hide inside my inbox to greet me. ìyàwó olólógo àgbáyé nínú yínbọ̀sì ogun ọ̀run ó dé ọ̀mọ́lẹ̀ wọ́n sọ ẹ́ di aláìsàn táyé òní rí ó láwọn ẹgbà èmi ẹni tó bá ń gbé pamọ́ tó láwọn ẹgbà mi ò wà disable ẹ má wá sínú inbox mi máa kébi ẹ̀rí iye mi ṣẹ́rí iye mi ògo òlú kan ṣẹ́tìrí iye mi ògo òlú kan ṣọpọ̀nà ló máa pẹ́ mo ti lògo ẹ̀ mọ́gò for coming to my inbox yá jẹ́ blocking yá ìwọ náà gba blocking. ọ̀tẹ̀ tí ó jẹ́ kí ilẹ̀ Yorùbá kó rójú kó ráyè wọ́n ní sàn láàrin ajẹ́nigbẹ́ ní mú ní pẹ́kọ́rọ́ ẹni tó ń jà fún yín for over 15 years ẹ wà máa compliment mi nínú inbox ṣe ẹ dá tó mi ní ṣe ẹ lówó tó mi ní ṣe ẹ láwọ̀ tó mi ní ẹ máa sàpamọ́ bó bá ti kàn sọ́rọ̀ ẹ di sálẹ̀ wọn ṣá don't cut my inbox. má pè mí ẹ̀yin méjì rẹ ti ẹ̀kọ́ kan náà ti wọlé nísìn tó ní ògo gbogbo àgbáyé ògo yẹn mo tún ti lògo yín mógo ògo yẹn máa fi go yín pa ni kí ni ìkejì ẹ náà ẹ ṣẹ́rí màámi you no go fall kí ló gbọdúkọ tẹ àtòbí lóye lọ́jọ́ yìí sílé bá bẹ́ẹ̀ ó ní 1 million followers ó yá ìwọ náà jẹ́ block don't come to my inbox. If you appreciate me, you can comment here. Don't come and appreciate me. Bí n ṣe yẹn ni dẹ́yàn tó ń gbé pamọ́. Àgùntàṣọ́ lu ọmọ ni mi tó pé 65 rẹ̀ mo dúdú kirikiri. Mo ń dán láwọ̀ ni. Ẹ máa gbé mi pamọ́ nínú inbox. Gbogbo ẹ̀yin tẹ́ wá sínú inbox ẹ̀ wá compliment mi. Olúwa ó da àrùn ẹ̀gbà sí yín lára tó yẹ pé wọ́n máa lọ dèyìn mọ́. Ẹ mọ̀ tó máa gbà wọn tó bá ní adẹ́tẹ̀. Ìgbó làdẹ́tẹ̀ ń gbé. Ìgbó làdẹ́tẹ̀ ẹ̀yin aká. A kì í kọ́lé adẹ́tẹ̀ sí ìgboro. Ọlọ́run dẹ́tẹ̀ lù mí. Máa kí mi sínú inbox. Kí lè pàdé asínwín àti yín ẹgbẹ́ pé èmi máa yàn sọ̀rọ̀ ẹni. You come to my inbox I block your house of phone. O ti jẹ́ òun náà sí block. Ìwọ kan náà tó ní 1 million followers wọ́n ti jẹ́ àwọn náà sí block. Don't come to my inbox. Orí mi ń wú wọn ìpọ́n mi ilé ẹranko ni mi ẹ mọ́ wà pọ́n mi lé. Ẹ má ràn mí níṣẹ́ ọmọdé ẹni tó bá sàpamọ́ bí wà tó fẹ́ ràn mí níṣẹ́ èmi ò ń ṣàwọn tẹ́ máa sọ pé jọ jáde fún lágbájá nínú inbox. Don't come to me. Don't come near me. Mi ń ṣe. Ìjà gbogbo wa ni mò ń jà. Tó bá rò pé inú inbox ló tọ́ sí mi ní orúkọ Jésù àìsàn ẹ̀tẹ̀ lẹ́pọ̀rọ́sì ẹlọ́run àdá sí ẹ lára ò ní bí ewúrẹ́ gbé ò ní bí ènìyàn gbénu gbóná máa gbé ẹ mọ̀ gbé mi pamọ́ èmi gan olójú tì mo ní mo lọ́rọ̀ ẹ mo ní ọ̀rọ̀ ẹnu sórí àwọn ọba lé nìṣẹ́ àwọn ọba tó ń toyè ẹ̀yin olórí burúkú ọba òfò tẹ́ẹ̀mọ́ ta oyè faraàlú òyìnbó àmọ́ lóye yèyè ta ní lórí Facebook nítorí Ọlọ́run gbogbo wọn ìlú òyìnbó wọn ti wá kán wá joyè
àwọn yèyé òfò yèyé ìbànújẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ gbóyè tẹ́ ẹ wà ní Nàìjíríà wọ́n ní wọ́n ti kọ́ ọmọ lọ ó ṣàfún yín ní ilé náà wọn náà tó ti wá mọ́mí I need your help ẹ ní gbọ́ èmi náà sì ní gbà yàwó náà jẹ́ blocking àlọ́ olórí burúkú ni sorry mama I just need your help ma help in any way there's nobody can o máa kókó òjijì níjọ́ tí orí help yẹn bá dé sí òní rí orí gbà kẹ má rò pé mi ò mọ fífẹ́ kìlẹ̀ ò ní yí o mo fún mẹ́sẹ̀gì gidi ni o máa kókó òjijì níjọ́ tí orí help yẹn bá dé sí òní rí orí gbà. bí ẹ bá sọ pé ẹ̀yà wèrè wà lẹ́mìí gan la sí wín torí ẹ̀ ṣe kò sẹ́ni tí yóò mọ̀ mí lórí TikTok yìí torí Facebook gbogbo yín ti wá don't come to my inbox stop coming to my inbox block stop coming to my inbox. mi ò ní oore tí mo lè ṣe fún yín gbogbo ẹni tó wá ẹ̀pù ikú òjijì ìgbóná ọlọ́run kò dàdú ní ayé yín ẹ̀yà wèrè ni ó kàn takú láyà màmá náà máa fẹ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ lọ. Gani Adams dà ó nà pápá borí ẹlẹ́nu bọ̀lùkù eléyìí gàǹtàgà kí ló gbóye kínní yẹn náà lọ́bẹ̀ Wasiu Ayinde ojú líle òran sìgá pàgùn kan yóò wọ lẹ́nu àtàwọn tó lọ ń ṣe ó ti ṣe tí wọ́n mọ́ṣẹ́ ìfẹ́ náwó greeting from Corkmark ní Dublin òun náà ló ń kí mi láti Cork òun náà jẹ́ blocking kò ní dá fún yàrá yẹ bó ṣe ń greet mi láti Dublin bíbá nígbà tó jọ wá ń gbé Dublin nǹkan kí lórúkọ ẹ̀ òun náà wọ àgbékẹ́ Cork kò ní dá fún yẹ bó ṣe wá sínú inbox jẹ́ blocking block èmi ò ń wá viewers sẹ́ àkúrọ̀ tèmi ti lómi nínú kò sí tẹ́lẹ̀ ṣe fún mi. Wasiu ìgbà tó rẹ́rìn go fine o tún lè àwọn wo ló ń lejú fún àwọn tó fẹ́ lé bọ́ndù iye ò tiẹ̀ bá mi àwọn ló máa ṣe dànù tó ń ṣe fún ẹ tó ń fẹ́ ní bọ́ndù máa yégún ọ̀fọ̀ yọ wọ́n mọ̀ ti gbéyàn lọ́yọ̀ wọ́n mọ̀ ti wọnú ọ̀yọ̀ náà Wasiu ọmọ màá yégún balẹ̀ ayé jẹ́mọ̀ ní ẹgbà wá wọn láyé oògùn mọ́ lóògùn mọ́ṣọ̀ ṣé o pé máa yégún Oòduà kì í ṣàyẹ̀wò fẹ́ máa yégún Oòduà ni tàbí gbogbo Yorùbá olórí burúkú yín ìwọ Wasiu yẹn especially ó ṣeré ní gẹ̀ẹ́ta nígbà tí wọ́n gé lórí ó tún ṣeré lé ní àná tó gé yẹn ló tún ṣeré kò kọ́ ọ́ adé òní dá fún gbogbo olóyè Nàìjíríà ikú òjijì ni ó pa yín tọmọtọmọ Esabod mo fún yín kẹ̀lú sọ mo sọ pé mi là jẹ́ tí gbogbo ẹlẹ́yẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún ó kàn takú mi láyà ibi gan lẹ́yẹ bàgẹ̀bàgẹ̀ tó bá sórí òrùlé tó ń ṣa kékeré àti fúnjẹ àti pupa àti dúdú. báwo lè ṣe fẹ́ ṣe ara ayé báyẹn ọmọ Yorùbá wọ́n wá ń sọ wọ́n wá ń ṣe ṣáàtì wọ́n wá ń sọ lórí kíníkiri ẹ tètè mọ́ wọlé láago méje onílù tó lọ́ba tó lóye ẹ ti bẹ̀rẹ̀ tuntun gbé wọn ní kọ́fì ẹlòmíì ọjà ìrọ̀lẹ́ ló ń tà 7 tẹ̀lé kọ́ máa wọlé yẹn làwọn òṣìṣẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa darí lọ sọ́jà ẹni kọ́ tètè mọ́ wọlé láago méje o báńdíìtì gbogbo ẹ̀yin tẹ̀ ń darí wa bálàrọ̀ bá ní kó dáa fáwọn ọmọ yẹn ọlọ́sàn ònìjẹ́ kó dáa fún wọn tó bá jáde fún wọn alálẹ̀ ònìjẹ́ kó dáa fún wọn ó ń dùn fún wọn lẹ́nu nítorí owó tó ń kó jẹ ní agbára Ọlọ́run ọba tó ń gbénú ìjì ọba tó ń gbénú afẹ́fẹ́ ó máa da ọkọ̀ wọn nù ó máa dùn fúrúfú wọn nù Ọlọ́run máa pa yín rẹ́ arọ́jò gbóná látòrí Tinubu dé gbogbo àwọn tó ń rúlu Nàìjíríà tẹ̀lé fẹ́ bá yá wọn future of tomorrow jẹ́ ara máa ní yín ni ara máa ní gbogbo yín pátápátá àìsàn máa pa yín Abacha jẹ́ ṣètò ẹ lọ Tinubu Abacha àkọ́wọ́ jẹ́ ju tiẹ̀ lọ o nígbà tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di supreme obìnrin lásánlásán ló fi èso pa ẹ jẹ́ ká máa wò yín èmi mọ̀ pé Ọlọ́run gan bínú sí yín lọ́sàn mọ́ ogun ọ̀run bínú sí yín ní sẹ́ mi ò lè jẹ́ wọn olóṣèlú sẹ́ mi ò lè gbogbo yín má sọ fún mi pé mo lówó ju gbogbo president Nàìjíríà lọ torí pé mi ò pààyàn lẹ́kún mi ò ní owó kí n máa kó fáwọn ẹbí mi nìkan kí káràlù kó máa kúkú òjijì no free education nothing no free hospital nothing ẹ̀yin olórí burúkú àti alájẹ́ àkọ́bí Tinubu gbogbo yín máa rí ìdààmú gbogbo yín wọ́n ń gbé jáde náà ni majority àwọn yín ló mú gbáná torí pé ó ní gbáná gọ́ọ̀mẹ̀ntì ni wá Tinubu yẹ bó sọ pé ò ní ìdílé ẹ̀pù Tinubu olórí gbọ́dọ̀ bí iṣu kọ́kọ́ Tinubu sọ lọ́tí pé nígbà táwọn bandits nígbà tí wọ́n fẹ́ overthrow president Kútọ́nù lẹ́nu mẹ́ta ó máa kó military jet lọ àdúrú òun lórí ebi òkú ìṣara yín Nàìjíríà mi ò rálé sí Nàìjíríà mi ò rálé sí Nàìjíríà bí ilé bá tó wù mí wá mo lè kọ́lé sí India nǹkan kí lọ rálé kò sílùú tí mi ti lè rálé pé gbogbo olùlágbà fún mi Tinubu wá ń bínú nígbà tí wọ́n ní wọ́n fẹ́ tọ́pù gọ́ọ̀mẹ̀ntì pírẹsidẹ́ǹtì ṣùgbọ́n àwọn Yorùbá bá ń gbàgbé nǹkan èmi Adétòkunbọ̀ Àṣàbí ń gbàgbé nǹkan lẹ́múra kankan ló kó gbogbo àwọn àmì lẹ́mú helicopter ẹ lọ gbà wọ́n lẹ̀ kéde tẹ́ ẹ fi gbé helicopter àwọn military yẹn kẹ́ gbé lọ nugbó láti lọ gba àwọn students these children are below 40 wọn ò gbọ́dọ̀ disappear bí àwọn Chibok girls tó táàrí lónìí yìí o
wọn ò gbọ́dọ̀ disappear. Mo mọ̀ kó tí máa rape tó bá jóbìnrin nínú wọn. Tinubu ayé ẹ̀ máa bàjẹ́ o. Tinubu ayé ọmọ ẹ̀ máa bàjẹ́ o. Military tó gbé lọ sí Kútọ́nù lọ́dún ìtẹ́ lọ fi ṣe wọ́ ẹ bá wa gbé wọnú igbó lọ ẹ bá wa kọ́ ọmọ wa Yorùbá alágídí làwa Yorùbá olówó bọ̀tà alágídí àfojú ẹ̀rí mẹ́wàá táwọn ọmọ Yorùbá jáde láàrin ọjọ́ méjì. ǹlẹ́ o Rẹ̀mí Tinubu madam Agata alápá kanka ẹ rí rízì tí mi lè ṣe bá yín ṣiṣẹ́ bí n bá gbowó lọ́wọ́ yín mo máa change mi ò stable inú mi kí mo tẹ̀ fẹ́ fowó yín ṣe mo lé mi ò rálé mọ́ ìwọ̀n bá tọ́lọ́ ṣe tó ti ṣe fún mi kọ́lọ́ ṣàròbàrúkà sí ni tí mo dẹ̀ ń gun mọ́tò wá sí kòkó lọ́ọ́ ṣàròbàrúkà sí tí mo dẹ̀ làlàáfíà. ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbàgbé ẹ bẹ̀rẹ̀ sí mílíọ̀nù àbáyín gbé sórí Instagram ẹ wo gẹ́ẹ̀tì tí wọ́n kó lọ sí gbanyẹ́ àmọ́pá ní gẹ́ẹ̀tì ṣá tẹ bá láwọn military bọ̀ ṣe ń fò látòjú ọ̀run tó ń lo parachute tẹ lọ fi gà ń kú tọ́nu. Tinubu president onígbáná cocaine president ẹni gẹ́mẹ̀tì ọmọ pé mo máa ń dàbọ̀ ẹ̀ mo kàn kí n wò ó ṣe bóyá wà àti ẹ̀ ṣe ń jì bọ̀ kàkà kò sàn lára àjẹ́ ẹ̀ òun fọmọ bí ọmọ ni ẹ tó bá tún wò kàn vote fún ẹ àwọn náà máa jìyẹ ẹ èmi ò kò sí tí mo fẹ́ mú Nàìjíríà èmi ò ná náírà foreign currency mo ń ná mi ìdẹ̀ ṣiṣẹ́ lábẹ́ èèyàn I'm the CEO of my company. kò yẹ Tinubu ṣé n pé ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ ní iye tó ń dé káràtì bí ẹ kó tó àdọ́tì ẹ lẹ́kọ̀ọ́ kí ìyá lọ́jà tó àdọ́tì wọ́n ní l'Ògbómọ̀ṣọ́ torí tí ẹ ti di bí o ti ní dementia Tinubu gẹ̀fọ́ Tinubu àná wọn kó 40 students wọ́n bí head teacher wọ́n gé orí ẹ̀ live orí wọ́n record ẹ̀ orí eyeballs ọkùnrin yẹn mọ́ bó ṣe pọ́n nígbà tó náà máa gé orí ẹ̀ ojú kó lọ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ mo mọ̀ pé ẹ̀ lè compensate family ẹ̀ nù gàrà tó ṣọ́ ẹni tó ìlú ọ̀dàjú ni Tinubu mo máa ń bí ọ léèrè ìbéèrè kan ìjọba wa lo àwọn military jet tó kó lọ Kútọ́nù màá bẹ́ẹ̀ lọ kó màá lọ bẹ́ẹ̀ kó sí orí Instagram mi màá post kiri a ní ìdíwọ̀n kan wọnú igbó lọ l'Ògbómọ̀ṣọ́. ilẹ̀ Yorùbá káṣírí yín ẹ ti bà APC ti bá yé ara yín jẹ́ nílẹ̀ Yorùbá ẹ ní rí ọwọ́ mú lágbára Èdùmàrè wọ́n lè gọ̀ fún yín nílẹ̀ Haúsá kọ́ gọ̀ fún yín nílẹ̀ Ìgbò èyí tẹ́ ẹ ṣe pẹ̀lú ọmọ wọn because àwọn tó ń jẹ́ bandit ẹ̀gbọ́n tí Gumi wí lẹ́yìn ni mo gbé sórí Instagram mi ẹ̀gbọ́n tí Gumi wí náà ó ní tẹ́ni tó bá fẹ́ kú kó kú kẹ́rì àwọn kan ló tún protest lọ́wọ́ bí mo ṣe ṣe kí ni ṣe tó ṣe. APC olórí burúkú nìyí ẹ máa lọ. ní tí mo fẹ́ fi hàn yín kọ́lé gbogbo ìwọ tó bá polówó fún APC mẹ́ta bá dé táwọn mọ̀ pé city boy tán ní ká wá lunch in Dublin àṣekúbà náà kan lè fi post o kan lè fi vote fún mi mo ṣe àgbọ̀tẹ́ nìyẹn ṣàlàyé pé àwọn kùbánà ló dáálẹ̀ tí mo rò pé Tinubu ló wà fún àṣẹ wọn fẹ́ ká máa fi gbólúgbà tó lórí burúkú kùbánà pírìsì ẹlẹ́sẹ̀ ṣe rí ni kọ́ńtà sọ pé sẹ́nitọ̀ yọ lókèrè ọ̀nàrẹ́bù yọ lókèrè ikú ló máa dì síwájú bíi tọpọlọ ó wàá wọlé ẹ mọ̀ sọ̀rọ̀ yọ city boy mọ́ kò dẹ̀ ní dá fún yín bẹ́ẹ̀ ṣe wá fẹ́ lórí mi ní Dublin yìí. now tí gómìnà sórí Twitter mo gbé sí ó ga o ẹ wojú bọ̀bọ̀ yẹn kó tó pọ́n tó gé orí ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gan. Yorùbá ò mọ̀ ọ̀rọ̀ sọ Tinubu ayé ẹ̀ máa bàjẹ́ ṣé ó máa ń bẹ̀rù pé kọ́ máa búlì ẹ̀. ọpẹ́lọpẹ́ pẹ́sidẹ́ǹtì mi nílùú kejì tí mo ti ní wé ìgbélù ní Turkey nígbà òlọ Turkey òdìbò ṣe ń dànù ọpẹ́lọpẹ́ pẹ́sidẹ́ǹtì wa Erdogan nílùú Turkey tó ń fẹ́ ìdíje tó ń gbé ẹ dúró lọ rìtáyà. APC is dead, PDP is dead. Failure ní PDP, failure ní APC. mo rí gbogbo ẹ̀ tẹ́ ń campaign fún kọ́bọ̀ ẹ̀ nílùú àlọ́ èmi kọ́ ní kùbá yín gbé Nàìjíríà bó bá wù yín ẹ vote fún wọn. ọjọ́ méje ni èmi mò ń sọ̀rọ̀ o. This is Dr. Goddess Esther Adetokunbo Asabi Aboderin, the CEO of Esabod Enterprises, registered in Turkey, registered in Dublin. Go and Google my address, my office address, and my home address on Google. If those girls are not released within 7 days, President of Nigeria, Tinubu, Obakoli Onisimi, nígbà tí mi ò dárúkọ ẹ mọ́ láti jẹ o ṣògùn fún mi mò ń wóyà inú ìyẹn kì í jẹ́ pé mi ò lè bú ẹ mọ́ tí mo fi dákẹ́ inú àwọn poor masses ń bí mi ó fẹ́ kí ìyàwó jẹ wọ́n mo máa ń ṣépè fún wọn ni torí pé I fought like Fela Anikulapo Kuti I fought torí tí wọ́n mi ò rí bribe gbà rí kò solution nítorí gbé bribe fún mi I always reject it to stop you even took me to Nigeria to work for you I came back mo ní irọ́ poor masses ni o nígbà mo wá rí the way ti poor masses wọ́n ṣe ń búyà láyà wọn
tó ń ṣépè fún yàrá ya wọn nítorí jẹ́ kí n bọ́ bóyá ìgbàgbẹ́ Tinubu o ìbí wọ́yà tó máa jẹ lára àwọn poor masses ni but this is high time èyí tó bá jẹ́ èèyàn kó má bímọ rí láyé tẹ́ díẹ̀ bá ń rọ̀ nínú vein yẹn àwọn ọmọ school gbọ́dọ̀ jáde ẹgbẹ́ ká àbá sọ̀rọ̀ ká pariwo gbogbo èyí speakers wọ́n á sọ di tíbọ̀ gẹ̀ẹ́sì tí wọ́n rí o but àwọn tó rí wọn ti bímọ sísà bá sí akọ́ tó rí wọn o àwọn tí wọ́n rí báwo ni Honorable Atupa thanks for the gift àwọn tí wọ́n rí ṣàpọ̀ wọ́n ti fún wọn lóyún àwọn Fúlàní ti fún wọn lóyún ọ̀dà ayéjì làwọn ọmọ yẹn jọ nítorí Ọlọ́run ẹ o láì ṣe wúrẹ́ láì ṣàdìyẹ Tinubu muslim ticket àwọn ọmọ rẹ ọmọ rẹ ran léyà àmàrí kọ́mọ kàgbà bẹ́ẹ̀ ni rẹ ran léyà bíi tàtijọ́ bọ́ èmi mọ̀ pé yẹn wà bùkàn mọ́mọ́ ìṣépè fún poor masses ni I've been their voice for over 18 years kó tó pé fracas tẹ̀ fún wọn pé kàn lọ dàbàtì mi tí fracas wà I've been their voice but bọ́n ṣe ń ṣépè fún mi Ọlọ́run dá mi láre I don't care but now I'm not doing it because of poor masses Tinubu èmi àti àmàmú nǹkan mi APC gbogbo àmàmú nǹkan lẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá campaign tó bá support yín ẹ̀jẹ̀ àgbà èyí títí àgbà ẹ̀jẹ̀ yín á fi parọ́ olórí burúkú ni APC ó kàn yáwó Tinubu kàn yáwó ni bẹ́ẹ̀ tó máa kú tèmi tọ́la tírílíọ̀nù ẹ̀tẹ̀ wáyà mílíọ̀nù bílíọ̀nù kì í tún ṣe náírà $1 trillion ló tún gbé wọlé ṣùgbọ́n owó tó gbà jáde mẹ́ta for security ló pè ó wá mọ̀ àwọn ọmọ Nàìjíríà wá dà fáti wọn sórí social media kó lọ́ máa ṣe tap so that wọn ní ká news tó ń lọ ó dẹ̀ mọ̀ pé website blogger lèmi kì í ṣe pé sọ̀rọ̀ mo ní website esabod.com táwọn workers mi ń blog news sí táǹkà lójoojúmọ́ what is going on in Nigeria Tinubu ó ní débẹ̀ làgbàrọ̀ lọ tó bá kéde kọ́là kó débẹ̀ ilẹ̀ ó lànà yóò gbé ọmọ lọ sinmi lọ rest mo lè tán ta petrol ní sí ṣé mo pé petrol wọn ni mo mọ̀ ń bú poor masses ni gbẹ́gbẹ́nu sọ wọn lò torí inú àwọn poor mo fẹ́ pẹ́ bí gan bí bá rí ìdààmú ẹ̀ máa gé orí àwọn poor masses they are so rude and uncultured but mo rántí pé Fẹlá náà gbogbo àti Fẹlá ń pariwo amúgbó ni ó mu sìgá ni ó wá kú tán wọ́n rántí gbogbo iṣẹ́ tí mo ṣe sílẹ̀ kò wá sẹ́ni tó tún lè fún lówó bíi bó ṣe máa ń ṣe o àwọn haters yẹn máa yan ọba ẹ máa lọ fún wọn lówó kan attack mi lórúkọ Jésù Kristi mi ìdá kankan lówó I'm no longer on fracas ẹ bá fẹ́ sunkún kó máa sunkún kó kàn mí I'm no longer ebi o ti ní fracas you always come for fracas you come I give it to you ẹ kó ṣìlọ Tinubu ọjọ́ méje pọ̀ o àbí wọ́n ní wọ́n ti ráwọn ọmọ yẹn ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí kí n lè tún gbóhùn sókè ṣọ́ ti ráwọn ọmọ yẹn ọba Ògbómọ̀ṣọ́ ètò yẹ ibi wọn náà bá ya fọ́tò ní sàárì lálẹ́ kẹ́ ẹ̀ mọ́ ó fi tààrí ẹ̀ bàjẹ́ Ọ̀yọ́ kúkúndùkú adìwù sàrùmídì kàkàkàkàkà ọba Ọ̀yọ́ kò kàn ẹ́ kì í ṣe ilẹ̀ Yorùbá kò kàn ẹ́ ṣọ àti ọba kan náà ṣé Ìgbòho nàbí máa ń pè tí máa ń sọ̀rọ̀ gbogbo ìgbà olórí burúkú Ọlámilé kan olóòṣó ní lápàlápà alákèrè ìgbèlẹ́pọ̀n olóòṣì spíkà Ọlámilé kan tó pe rẹ̀ ní HRM tó ń jẹ́ horse kò ní dáa fún mọ́tò ìdókò àwọn ọmọ ẹ sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ mo gbé átíkù kan sórí Twitter lẹ́ni mo dẹ̀ gbé sórí Instagram ibi tí mo ti kọ́ pé gbogbo ẹ̀yin ọba Yorùbá àsìkò tó yẹ kẹ́ ẹ wádìí nǹkan báyìí ló gbọ́dọ̀ pààyàn pọ̀ mo jù ọ́ lọ and the heritage I am not Adele àmì kíní kan àfẹ́ borí burúkú yìí kò sí ìtẹ́gbà èmi ẹgbẹ́ mi máa ń lọ kọ́ọ̀tù lórí ọba dáadáa and I love it èmi ò fẹ́ káwọn olóòrùn máa gbé mi ní kọ́ọ̀tù lọ sí kọ́ọ̀tù tí news ò ní gbé Ọ̀jájá gbọ́ gbé mi lọ kọ́ọ̀tù gbogbo newspaper ló gbé wọ́n gbé dé London wọ́n dé gbogbo ẹ̀ Ọ̀jájá yé bímọ fẹ́ẹ̀kì bá ti torí pé bóyá pé kíní yìí tí mo máa sọ àṣírí ẹ̀ ń gbà kan àwọn ọmọ ọlọ́mọ tán kó tó bá jábí àmọ́ ò sọ̀rọ̀ oníkíjìpá funfun ẹ̀yin ọba tẹ́ ẹ̀ lágbára ẹ̀yin ọba pàfọ́ ẹ̀lẹ̀ ẹ̀yin ọba tẹ́ ẹ ti fẹ́ṣù ló ń jẹ tẹ́ ẹ ti fún lẹ́wọ́ ní ìwọ nígbà pẹ́ yìí gangan lẹ̀ ń jẹ́ kí yàn kò mú ẹ̀yin lẹni màálù ẹ̀yin lẹni Fúlàní ẹ̀yin lẹni ìtàjẹ̀sílẹ̀ kí la fẹ́ ṣe pẹ̀lú àwọn tó kó wọn lọ́nlẹ̀ Yorùbá yá Mákindé bọ́ síbi gàbàgàbà ẹ̀pọ̀n ìwọ náà bọ́ síbi kíkí orí bí ẹja agédé Mákindé ṣé orí nǹkan kan ló bá yé tiẹ̀ jẹ́ ọmọ tó bá yé ẹ̀jẹ̀ ó ti yẹn ti bá yé ẹ̀jẹ̀ bí mo ṣe bàtà jímọ̀ ìgbìgẹ́ àti tàkàlà but òun try ní Ìbàdàn for real òun try so yẹ mọ̀gẹ̀pọ̀n dé kára fún ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ bẹ́yẹ̀ mi ní tí ì rí ṣé Mákindé ti lọ sí Ògbómọ̀ṣọ́ ṣé ó ti lọ kí wọn lógbómọ̀ṣọ́ mo mọ̀ pé àwọn kan ti lọ ṣé Mákindé gangan ti lọ onílápàlápà lẹ́pọ̀n Mákindé ṣé tí ẹ ò di ṣe yìí ọmọge òní ìwọ tí ẹ ń dààmú ẹrẹ ẹni olùfẹ́ jẹ president Nàìjíríà actually party tó wà olùjẹkùn jẹ́rẹ̀kùn ló ti di camp lọ sí party kan wọ́n dárúkọ mo ti gbàgbé so the PDP is dead in Nigeria totally dead o lè lọ sẹ́ni party torí o ṣe dáadáa lọ́yọ̀ sí but ṣó ti lọ sógbòmọ̀ṣọ́ ẹ̀wà kò tí ì lọ àbí ń pè ní Mákindé o tí ì lọ sógbòmọ̀ṣọ́
Ṣèyí Mákindé kékeré ṣé pé nọ́mbà yìí mi ìfẹ́ ṣó nọ́mbà ẹ̀ tán ṣó tí a rí ṣó tí rí Ṣèyí Mákindé ti pẹ̀ lórí ẹ̀rí tó pé mo ti swọ́pù fóònù mi kò kárí over ó kò ní gbéraga ò ní gbé o ìyá ẹ̀ ló ń pè ẹ́ ṣé o ti lọ bú sógbòmọ́ṣọ́ it's ringing now Ṣèyí ara gbéraga orí burúkú táwọn Ìbàdàn kan pèlè lẹ́ni ṣé o ti lo gbé olùfẹ́ lo Ògbómọ̀ṣọ́ Ṣèyí Esabod ọmọ òun mi dáadáa a sì ti jọ sọ̀rọ̀ rí sórí ọ̀rọ̀ ẹ̀ dàbí adìyẹ tó sùn sí ìkòkò ni ọjọ́ sàárè rẹ̀ ló fẹ́ bàjẹ́ gbogbo nǹkan tó ṣe nìbàdàn bí mo ṣe ń sọ fún ẹ kò jẹ́ kí n lè máa wá fún ẹ tí wọ́n máa ń jíṣẹ́ wọ́n lóò tí ì lọ s'Ógbómọ̀ṣọ́ kí ló ṣe ẹ́ tó fi lògbò ó fẹ́ bá career presidency rẹ̀ tó àbí mi náà kọ́ mo kọ́kọ́ sọ fún 2 years ago pé yóò jẹ́ president Nàìjíríà nítorí iṣẹ́ takuntakun tó o ṣe ṣé kò tí ì yẹ kó yọjú sí wọn l'Ógbómọ̀ṣọ́ mo fún ẹ ní 24 hours yọjú sí àwọn ẹbí yẹn tẹ́mi èèyàn bá jọ ẹ lójú ìfọ́nfọ́nso ó mọ̀ mí ò ṣe yìí ó mọ̀ mí o mo máa ń bẹ́ẹ̀ wù ú ṣe látijọ́ yẹn nìyẹn kó ẹ pé gbogbo tó ṣe é lẹ̀ máa fẹnu bàjẹ́. Ṣèyí Esabod ọmọ mi dáadáa a sì ti jọ sọ̀rọ̀ rí sórí ọ̀rọ̀ ẹ̀ dàbí adìyẹ tó sùn sí ìkòkò ni ọjọ́ sàárè rẹ̀ ló fẹ́ bàjẹ́ gbogbo nǹkan tó ṣe nìbàdàn bí mo ṣe ń sọ fún ẹ kò jẹ́ kí n lè máa wá fún ẹ. mo kò wọ́n mi ṣe wọ́n lóò tí ì lọ s'Ógbómọ̀ṣọ́ kí ló ṣe é tó fi lògbò ó fẹ́ bá career presidency rẹ̀ tó àbí mi náà kọ́ mo kọ́kọ́ sọ fún 2 years ago pé yóò jẹ́ president Nàìjíríà nítorí iṣẹ́ takuntakun tó ṣe ṣé kò tí ì yẹ kó yọjú sí wọn l'Ógbómọ̀ṣọ́ mo fún ẹ ní 24 hours yọjú sí àwọn ẹbí yẹn tẹ́mi èèyàn bá jọ lójú ìfọ́nfọ́nso ó mọ̀ mí ò ṣe yìí ó mọ̀ mí o mo máa ń bẹ́ẹ̀ wù ú ṣe látijọ́ ènìyàn tó ẹ gbogbo tó ṣe é lẹ̀ máa fẹnu bàjẹ́. ó ń gbọ́ mi ni wọ́n máa ń gùlù ní mọ́ Tinubu máa ń gùlù ní jẹ́ tó tún pè. Ṣèyí gbé àwọn èèyàn fẹ́ gbóhùn ẹ̀ Ṣèyí tó bá wò mí we need the words of encouragement from you what is happening gangan. Ṣèyí ṣé tó pé mo lò ní lápàlápà lẹ́pọ̀n. má sọ fún mi pé o ti sùn o má sọ fún mi pé o ti sùn o gọ́fúnà Ṣèyí má sọ fún mi pé o ti sùn o ó mọ̀ gbọ́dọ̀ sùn as a party area commander ó mọ̀ gbọ́dọ̀ sùn. mo máa fi fóònù bá yí ẹ gé títí 24 hours yìí tó pé ọ̀la lẹ́yìn tó sùn yìí mọ̀ pé ọkẹ́ so o tí ì yọjú o tí ì ṣe máa gẹ 2 days ago mọ̀ ni àní wọ́n ní tíṣà wa ní Ọ̀yọ́ state wọ́n ní wọ́n gé orí rẹ̀ lóòyẹ̀ wọ́n ní wọ́n gé tàbí sọ pé Ṣèyí lọ ẹ tó wà mọ last number kìíní Ṣèyí lọ ọkọ ẹ kórìí burúkú lọ ẹ bá tún ti kọ Ṣèyí lọ síbi bí ò ní fóònù nọ́mbà Ṣèyí lọ bí Ṣèyí lọ náà ni jẹ́ fún yín last ẹ tó bá mọ nọ́mbà ẹ̀kẹ́ confam ẹ̀ jẹ́ fún yín last number orí ẹ̀ burú ni ṣé mo wá kéré nínú ayé ni ṣé Esabod kéré láàrin àwọn olóṣèlú ni let me give you the last number admin gẹ̀gbẹ̀ kò kẹ́ tó bá ti kọ Ṣèyí lọ bẹ́ẹ̀ kó block ẹni yẹn kí n wò mórí ẹ tó join lẹ́ẹ̀kan ṣoṣù wà ní block wọn ẹ̀yin olórí burúkú máa pa yín tẹ́ máa fi kú náà ni. Ọláìgùn kegan lè ṣe kínní ìjẹ́ fi last number ẹ̀yìn orí yín burú ṣé ìṣe last number ẹ̀ ni 7577 ṣé nọ́mbà Ṣèyí nìyẹn ẹ̀yin olórí burúkú ó ń pẹ́ kán tó pa yín ṣé mi wá ẹgbọ́ pọ́ ọmọ mi wà ní Nàìjíríà àbí mo lè bí Nàìjíríà ṣé mo wá kéré nínú ayé ni Tinubu gan kó ṣépè kó fi Ṣèyí ṣépè kó òun bá mi sọ̀rọ̀ kó ṣépè ibẹ̀ náà ṣé mo wá kìtì ẹ̀ kéré nínú ayé ni small blogger lẹ́pẹ̀ mí ni àwa tá a jẹ́ kán jẹ́ ojú mi ni wọ́n ṣe fi gbogbo wọn síbẹ̀ ojú mi ni wọ́n ṣe fi gbogbo wọn síbẹ̀ dẹ ọ̀rọ̀ Ìbàdàn là ń sọ yìí ṣáyẹ àsìkò tó yẹ kẹ́ máa jókì ni ṣásìkò tó yẹ kẹ́ máa jókì ni torí ti yín kọ́ mo ṣe wá kọ́ sábà mi release àwọn ọmọ mi tó kọ lọ kọ́ release àwọn ọmọ yẹn Ògo Ọ̀yọ́ state ni mi ẹ release àwọn ọmọ yẹn Tinubu ọmọ àfìṣẹ́tọ́ tí kò mọ ibi tó ń ti ń bọ̀ ọmọ tó kó fẹsẹ̀ rìn láti Ọ̀ṣun state lọ sẹ́kọ̀ọ́ ni tó tó pé àbíbá tí wọ́n gàjì àjọ tẹ̀ ó ti mọ̀ bí ìṣẹ̀ṣẹ̀ rí ó ti tẹ́sítì ìṣẹ̀rí gbogbo bẹ́ẹ̀ mi ṣe máa ń fún wọn lówó lórí social media mo mọ ibi tí mo ti ń bọ̀ ni ọ̀dà nìkan gbé àdà nìkan fọ̀ ẹ bá ti tẹ́sítì ìṣẹ̀rí ìṣẹ́ tó ti tẹ́sítì ìyàrí á rán yàn lọ́wọ́
ọmọ bàbá ta ní ìṣẹ́wù kò wá wí. Tinubu ìgbà tó ṣẹlẹ̀ ní bọ́ọ̀nù lẹ́nu ọjọ́ mẹ́ta ó fly lọ́bẹ̀ ẹgbẹ́ ibi tán ti bí ọ nìyí kọ́ńtẹ̀ tó di pé wọ́n divide sí Ọ̀ṣun state ọ̀rúndà Ọ̀yọ́ state ló wà tẹ́lẹ̀ ibi tí wọ́n ti bí ọ. Wọ́n ti mọ̀ pé orí ẹ̀yin Yorùbá ò pé Tinubu nílẹ̀ Haúsá ń jọ yóò council trip ẹ̀ nígbà tí àwọn bandit lọ kó wọn bẹ̀ so ẹ̀ tí ì yọ monarchy tí ò bá ti yọjú Ọọ̀ni Ifẹ̀ má pèrè ní first monarch monarch of Ilé Ifẹ̀ not of all kings monarch kọ̀rọ̀ yàrá ẹ̀ pẹ̀lú àwọn baby factory ṣé kò tí ì sí ọba òkè o ti ń block o ṣe admit wa bí o ti ń block mo ti ń rí ọwọ́ ẹ̀ kò yé yín kí ló ṣẹlẹ̀ gan ṣé tó pé Yorùbá ó gan wọn ìgẹ́kọ̀jẹ̀gẹ̀ kan respect ara wọn so ẹ̀ tí ì yọjú ìjẹ́ nǹkan comment lórí ṣé wọn ì yọjú Gandhi nǹkan ṣe Gandhi Sugar Gandhi ọdẹkù àbí ìwọ kan ló mọ lọ ń dọ̀bálẹ̀ fún àwọn ọba Ìlọrin Gandhi ṣé ó kọ gan tiẹ̀ ń Gandhi mo wádìí títí pé ṣé ilẹ̀ Yorùbá tó ń jẹ́ Gandhi ni nígbà pé ọba tó yẹ sọ ọmọ náà ń lo èbó ni ẹ̀bùn àwọn ìgbóhùn náà ni wọ́n sí ní wọn oògùn lè ṣiṣẹ́ lẹ̀ Yorùbá nígbà pé gbogbo àwọn tó yẹ kánjọ ọba tí fámú ẹ̀ fi wọ́n ṣe àwọn pọ́nàbọ̀n àwọn counterfeit bíi Gandhi gẹ́ lọ sí orí Twitter mo bí Gandhi ti sọ̀rọ̀ pẹ̀ Gandhi kì í tó wá fún ẹ lọ́wọ́ tiẹ̀ Dandy Uncle Dandy s.com. Mákindé olórí ilé election ló tún sọ yìí abúlóṣì Mákindé ni àbáyé ìṣèyí fẹ́ bàjẹ́ ni ó wá ní as promised we met with commanders and head of security agencies in Oyo State this evening to receive an update on the kidnapping incident in Orire local government area. Subsequently, I had a press briefing where I also answered questions from the press, including one of the Orolushi National Press Lambeso. Military airlifting, àwọn helicopter, àwọn military. Tí gbogbo yín tẹ dájọ́ tẹ kó lọ sílẹ̀ Kòtònú ńkọ́. By now kẹ́ jókòó kẹ́ mọ̀ ṣe conference yìí kọ́ la need Mákindé. Olóńgbò Òṣogbo Mákindé. Ṣé kò tí ì yẹ kó yọjú ṣé Ìbàdàn nìkan ló wà lọ́dọ̀ London Ọ̀yọ́ state ni ṣé Ògbómọ̀ṣọ́ ń ṣe Ọ̀yọ́ state ni bẹ́ẹ̀ náà wọ́n ní kẹ́ fa gómìnà lẹ̀ Ìbàdàn ti lọ fa gómìnà lẹ̀ Òkè Ògùn sí ń bẹ̀. This evening I have a press conference. ẹ má jẹ́ kí ẹ má ẹ sòtítọ́ ṣé kì í ṣe pé wọ́n ti máa release àwọn ọmọ yìí tó mo wà lórí fóònù látẹ̀ẹ̀kan torí mo bẹ̀rẹ̀ sí ní ṣe update lórí Instagram ṣé wọ́n ti release wọn what brought us to our news in the shenanigans of it èmi ò tiẹ̀ mọ̀ Tinubu kò yẹ kó tiẹ̀ vote APC mọ́ torí fúnra yín lè fẹ́ ara yín sọ pé ẹ ti yáwó láti Germany pé fún refinery pé ti ní ọ́ìlì tí yín ẹ̀dẹ̀ ní Dangote tí ní tí gbogbo olùbá wa ń sunkún ọ́ìlì ṣé tó yẹ kí ọ́ìlì wọn lọ́dọ̀ yín ìgbà tí mo sọ pé yín àìpẹ́ fi wọ́n lẹ̀ ọ́ìlì mo fẹ́ fi yàgẹ́ fún ọmọ sí mo fẹ́ kọ́ ọmọ yìí mi ni kó tó di pé ọmọ Igbo kan Benin kí n tó sọ pé this mama said about Oba before see what is happening now mo ní ẹ̀yà sọ gbogbo yín ti ẹ̀ ń gbọ́ ẹ gbọ́ pé màmá ń sọ láti jẹ́ àwọn it's only when they need our vote kì í ṣe pé it's only when they need your vote ẹ̀yin ló lórí burúkú wọ́n ní tọ́ta mi bá fojú oúnjẹ là mí tó fi ń lá mi máa fi àjẹ lọ ìbẹ́ ilẹ̀ ló ń gbà ẹ tó mọ ọjà tẹ́mọ̀ tíra yín ni èmi ló kọ́ èmi ní ẹ fún ní ndomi ẹ bí wọ́n ṣe eléyìí tí wọ́n tiẹ̀ lọ káwọn ọmọ skul tó ṣẹlẹ̀ àní Tinubu council trip tó fẹ́ lọ sílùú òyìnbó ẹ̀bẹ̀ péjọ tó ti di president Nàìjíríà kò lóṣù mẹ́ta ní Nàìjíríà rí ìlú òyìnbó ni. Mákindé ru ẹpọn ẹ lọ sí Ògbómọ̀ṣọ́ báyìí ìyẹn tiẹ̀ tún wá dáa ọba Ògbómọ̀ṣọ́ tó wà ní táwọn yẹn gangan kò sọ̀rọ̀ nítorí pé èyí náà lè bá yé wọn gẹ́tẹ̀ ní pé ṣèjọba tún ní kọ́ mọ́ sọ̀rọ̀ wọn lè fún wa ní condolence speech. Ikú tó rọrùn tí mo máa ń gbàdọ̀ lọ́dọ̀ Ọlọ́run péjọ tí máa fẹ́ kú ó lè ṣe lọ́la kí n kú mo fẹ́ kí n tójú ohun dójú kú ni. Ikú tó dùn láyé yìí ni èyí máa Jésù máa jẹ́ ní dojú ikú tó dùn jù ní kéèyàn tójú ohun dójú kú. Àlà ló rò pé ńlá
tó fi lọ bí lédùn mọ́ rí. Mo ní wọ́n gé ọrùn èèyàn kán fi àdá kán fi fààyàn lójú báyìí. Ènìyàn kọ́kọ́ ronú àwọn ọmọ ẹ̀ kéèyàn lásídẹ́ǹtì gan. Àjọ àtàwọn ọgbà kí n tọ́jú oorun dójú ikú èyí tẹ́ fẹ́ pè mí pa látọjú oorun kí n mọ bá bẹ́ẹ̀ lọ babaláwo àjẹ́. Màmá sùn lẹ́kàn mọ́kọ́rí màmá sùn lálẹ́ kò máa jí o ọmọ ti lọ bá máa lè kà o. Ọrùn èèyàn lọ́dún kọ̀ọ̀la kò burú. Ẹ tún wo tó ṣe lé nìyẹn náà. Ṣé pé àwọn ọmọ skul ẹ wo pánìkì tẹ fáwọn ọmọ skul. Ṣé pé tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ nísìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò ní lọ léèwé mọ́. Ibi gan nígbà kọ́ ọmọ mi lọ léèwé. Ẹ tó mọ ìdàgírì tó ṣẹlẹ̀ lọ́sàn-án. Ẹ wo báwọn yẹn ṣe ń jáná mọ́tò lẹ́nu tọ́nu àwọn bandits ń bọ̀. Àwọn ọmọ ń dà tẹ̀ ẹ́. Tinubu wọlá ìwọlé olówó jù ìwọ tó gbọ́ngbà ìgbà tó kọ́kọ́ wọlé oníkan ra ṣíìpù fún ẹ wọ́n ti ra ṣíìpù tó fi ń gbé gbáná àkúrọ̀sì. Ibo oníṣẹ́ yìí náà bàbá òun lújọ́ mo ti bí mi sílé ayé mi rí ibi tí bàbá pẹ́sidẹ́ǹtì ti ń front ọmọ rẹ̀. Ṣọ́básanjọ́ òbí mọ́ ni ṣé wú òbí mọ́ ni Ṣàgàrí. Àbàchà gan ṣé kò bímọ ní nígbà tó wà láyé. Bàbá ló ń rúlù ọmọ ní ń darí ẹ̀. Ọmọ náà wà lẹ́jú kókókó a ṣe pàkọ́ kọ́bìtì ìpàkọ́ ẹ̀ rẹ̀ pákó ẹ̀ ni ọlọ́lọ́mọ tó fi ọ̀gọ́ wájú yẹn jọ mi ìrírí ó tún ṣe porí ẹ̀ tó yàtọ̀ sí ti bàbẹ́ ní ṣe yìí. Ìyẹn náà tún máa bùgá á máa lẹ́jú. Ṣadé ńkọ́ àkọ́bí ṣèyí ò wà friendly Ṣadé ò wà friendly bàbá ò wà friendly bàbá ń rúlù ọmọ ní kọ̀mándà. Tinubu bó bá yẹ kó gbójú olè ní ẹ tí ìbá ń ṣe gbójú drug baron ní ẹ bí ìbá yẹ kó o ti kú òun tí ìgbà tó ti kú tó ń yọ gbogbo wáyà lára rẹ tí gbogbo ayé dìbò newspaper dípẹ́ àpò ti kú tó tún mú ẹ padà káàrò kó máa ṣe rere ká ti mọ gbàdúrà àkókò wọn lọ. By now tẹ́ bá gbọ́ pé wọ́n gbé ọmọ school as a priority ó yẹ kẹ́ ti gbé àwọn jet flight yẹn jáde àwọn jet fighter yẹn ó ti yẹ kán gbójú sky lọ just the mo máa lọ repost àwọn jet over 200 tẹ́jà sí sky nígbà tí kò tó ní. Abẹ́ fi ń ṣe ìrúbọ ni ká kúkú dákẹ́. Àtẹ̀sí tíṣà tó jèrè àwọn tíṣà ò jèrè. Orí ẹ̀ ló burú wọ́n tó ní kí n sọ nípa Ọbaṣá orí kò ní dá fún yàrá yìí don't dictate the topic for me here okay Matthew block admin don't dictate the topic for me. Bàbá ń rúlù ọmọ ń rúlù ìyá lọ́jà ìyẹn Ṣadé ọmọ Tinubu ìyẹn ń kówó jẹ ẹ wá sọ di family business Gbàgàmí Àbílà ìtú tó ń pa ojú ti Wike lọ ìyẹn Fẹ́mi ẹ tiẹ̀ kò rí burúkú yín lọ yẹ ká fẹ́ lù mí láàyè bíbá ìpọ́n náà ti sọ pé ẹ̀yin Nàìjíríà especially ẹ̀yin Yorùbá fún ọmọ àṣẹ ọlọ́ọ̀ ti sọ pé máa kú sínú ìṣẹ́ ni ìpín ń bẹ lára yín ó ṣe ní ìjà fún yẹn já sòtọ́ rẹ máa kú sínú ìṣẹ́ ẹ mọ̀ tọrọ owó tẹ́ fi kú ni nígbà bá yá tí social media bá sí ẹ lè mọ̀ tọrọ owó lábẹ́ bíríìjì ẹni tó lè tún Nàìjíríà ṣe gbogbo yín mọ̀ Ṣòwòrè yẹn á tún Nàìjíríà ṣe ṣùgbọ́n torí pé Ṣòwòrè ò ní owó tó fẹ́ fún yín tí Ṣòwòrè bá sọ pé òun fẹ́ jẹ president bó ti sọ lẹ́nìí tó bá sọ pé wá gba búrẹ́dì o wọ́n gba Ṣòwòrè ládìbò fún olórí burúkú nìyí tó máa ní kẹ́ wá gba kúlíkúlí oúnjẹ tẹ́ ń jẹ yẹn gangan ló ń fìyà jẹ yín Ṣòwòrè máa rú Nàìjíríà bí rọlí ẹ wò bí rọlí ṣe tún Ghana ṣe dùn ní tí Ghana ní àtọ̀ nílé Nàìjíríà kúrò ẹ wò lu Ghana bó ṣe rí lẹ́nu ọmọ kékeré bí Ṣòwòrè náà wà láti ìlú òyìnbó bẹ̀rẹ̀ àgbà àwọn ọ̀gá àwọn olórí yẹn pásítì ní ó mú ìṣọ̀pọ̀ ó pa àwọn kan ó ti àwọn kan mọ́lé ṣé àwọn bàbá yìí náà kọ́ ni ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ máa sọ pé Ṣòwòrè ẹgbẹ́ àṣìdáǹdì ẹ̀ ìwọ́n tó local government tó yẹ kó lọ tó lọ́mọ ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ yín Yorùbá gan pọ̀ bínú bá tún bí mi máa tún ṣe ń gẹ̀ mọ́ yín lọ́wọ́ pé kán fìyà jẹ yín dáadáa torí inú yín máa ń bí mi lójoojúmọ́ torí ẹ̀ lọ́pọlọ. Ilé ní Ṣòwòrè ẹ̀kọ́ Jonathan ẹ dìbò fún Tinubu kí ló kàn mí ṣé ẹ gbọ́ pé mo ní náírà àkáǹtì ní ìbá wọn ṣe àkáǹtì ní Nàìjíríà UBA tí mo ní ti wọ demorage láti bí over 25 years ẹ dìbò fún wọn sẹ́ẹ̀ kí ni wọ́n wá fún yín ní sí Indomie àti kúlíkúlí wọ́n wá ya fọ́tò Tinubu sí ṣé fọ́tò Tinubu nínú pálí tó ń gbé fún yín gò dẹ́rù bàyìn tẹ́ ẹ bá ti rí ṣé ń dẹ́rù bàyìn tẹ́ ẹ bá lórí Tinubu nínú pálí Tinubu họ o bàbá yẹn họ mẹ́rin pàlá mi ò lè do ṣé yìí kan ṣe yí ò hàn sán orí ti ẹ̀yìn dàbí ó dà pé kò pòṣù mẹ́sàn-án nù ìyá rẹ̀ ẹ bu ẹyin tẹ́ ní premature tẹ́ bá wò wọ́n àwọn ọmọ ṣe pé ṣé orí ti bàbẹ́ oblong bá ogun níbi iṣu kọ̀kọ́ rẹ̀ tí ṣe yìí apẹniwájú orí
apẹ burúkú ni ṣé borí yẹn ò dá kó gbọ́dọ̀ sẹyàn nígbò ọrùn làálà. I'm sure pé premature lórí àwọn premature ṣe máa ń rí nìyẹn. Olórí burúkú ni lẹ́gẹ́ àtọ̀lé ni lẹ́gẹ́ tó ń rí ọmọ ọdún 12 lẹ́gẹ́ tó pé gay ni lẹ́gẹ́ tó pé ń jà lẹ́gẹ́ náà sẹ́yìn ní lẹ́gẹ́ ni lẹ́gẹ́ tó dàbí ìkíní lẹ́gẹ́ tó yẹ pé èyìnbó kò mọ̀ ń sọ Yorùbá kò mọ̀ ń sọ yẹ́gẹ́ òfò lẹ́gẹ́ àdánù ẹrú ṣe yìí ẹrú nìyẹn máa ṣekú tó máa fi kú olùsí gay ẹni tó yẹ kán wáyàwó fún tó ń wáyàwó fún yẹn kò ní dá mú wọnyí lápapọ̀. ṣe rí àwọn kan wà tí wọ́n gbọ́dọ̀ kúrò ní under APC tó máa fẹ́ ṣòro rẹ̀ mo mọ àwọn tó ṣe dáadáa under APC mo sì ń sọ under PDP oníṣèyí wà ṣèyí try ní Ìbàdàn ṣèyí ó try ní Ìbàdàn then under APC bọ̀bọ̀ yìí ó try chairman Oṣòdì yẹn ó try gan kí tẹ̀lé orúkọ ẹ̀ ṣé skoro àbí kí ni tiẹ̀ ń jẹ́ Scooby-Doo àbí kí ló tiẹ̀ ń pè rẹ̀ ṣé Scooby-Doo ní Kanako nínú kí n ṣe Kanako kẹ́ńdú á ṣe fún yín mi mọ nǹkan mi wọn ò gbé iṣẹ́ consistency Ọlásójú ìgbọ́n pa consistency gbogbo èèyàn tẹrù tọmọ débàdàn wọn máa ń ròyìn kẹ́ńdú wọn ní kẹ́ńdú prefer kò náwó sí ìlú ju kókó wọṣọ lọ but APC tó wá nǹkan ká ní ó fọ́ọ̀mù new party ní presidency ló yẹ kó lọ fún àwọn ṣẹlẹ àwọn ọmọ kéékèèké yẹn orí wọn ṣe wà kí n ṣàyẹ lórí burúkú ẹ̀yin ọmọ òfò lift me up mama help me mama kíní kẹyìn ò lè ṣoríire tẹ́ fi kú bẹ́ẹ̀ tó ìtọrọ kú nìyẹn omi gbóná ní gba aṣọ lọ́rùn tata grasshopper gbogbo ẹ̀ tẹ́ ń tọrọ owó yẹn ẹ̀ ní rí bá ti ṣẹ́ ìnìrọ̀ náà ẹ̀yin máa tọrọ owó kú ni o torí òmò mi tó ní lift ẹ̀ up olórí burúkú ṣe mo dádì ṣe bú òmùlẹ̀ tí mo kó wíṣẹ́ àṣìbẹ́ tó ní lift ẹ̀ bó bá ṣubú sílẹ̀ lẹ̀ tó bá jókòó sílẹ̀ lẹ̀ èwo ń tèmi egun mélòó níbẹ̀ lára mi tó fẹ́ fi gbé ọ dìde tọmọ ní mama lift me up me ma ṣe ìdẹ̀ ẹ̀ máa ní pé mama connect me ṣé mo ń ṣiṣẹ́ electrician ni ìbẹ́ electrician ló ń connect wáyà tẹ́ bá tó yẹ yín ẹ̀rí pé gan mọ́ náà ní láàsì tẹ́ bá ní connect yín ṣé mo sọ lórí bíbà yìí pé èyí pé mo ń connect ṣé nepa ni mí tẹ́ bá sì ní introduce èèyàn sí yín mo mọ àwọn babaláwo tó ń fẹ́yàn ṣòwò lọ́nà kò bó wọn jẹ́ torí ìwẹ̀lẹ̀ ayé yín òfò ni English orí burúkú yẹn ẹ mọ̀ bàbá mi sọmọ kí n lift yín up ibi gan mo lọ 66 mo ti ń dànù ibi gan wọn ẹjọ́ gbèmí sókè kí tó yà máa gbẹ̀yìn ọmọ òṣì tẹ́ ti gẹ pákí lọ́dọ̀ ìyá alámọ̀là dẹ́gun mi ti rí kàkàkà dẹ́ ti mú pure water ẹ fẹ́ fẹ́ gun burúkú báyé mi gẹ́ màmá lift me up like others lift me up olórí burúkú mo jẹ́ bí àbíkú ẹgbẹ́ pọ́ mọ́kú lọ́wọ́ mi rí tẹ́ni lift yín up kí n rí kanéètì yín ẹ̀yin òfò gbogbo ẹni tó bá ti wá ní bọ́ọ̀sì mi bá tún ti tọrọ wo orígun mẹ́rin àgbáyé ò ní rá láàánú aláàánú ó jìnnà sí ọ débi tara ó rà rè kù ni bẹ́yẹn bá wálé ayé ń yogun jà ni àǹgóyìn kẹ̀kẹ̀kẹ̀ máa ṣe 70 kí ẹ̀ṣẹ̀ máa tọ́ yín nígbà táwọn ọmọ mi ò gbá sísì lọ́wọ́ mi mọ́ tí mo ti tọ́mọdé bẹ̀rù rò tí ní báwọn ẹni kí n tó wá lift up ìyà ni ó jẹ yín máa lift yín sínú coronavirus ẹ lọ báwọn olóṣèlú yín ẹ lọ báwọn kìnní bí ìbá ṣe pé Tinubu ìwọlé mi mọ́ ń bú èmi kòkó sí ó kàn mí pẹ́ láwọn háùsì olórí burúkú sẹ́nítọ̀ yín àkárìgbè àbí kí ní jẹ́ bí àkárìgbò ni kí ní ń jẹ́ tó kó obìnrin tí ò bá ti rí wọn dóbà yóò lè kó wọn ní ẹ tí ẹ kò rí burúkú yín lọ ẹ yé pc ẹ kó sì lọ gbogbo yín lẹ ní private jet pátá ordinary owó táwọn nàìjíríà ò fi lè wọ Dubai mọ́ lọ rajà àwọn lọ́gà tó ń rajà torí pé ẹ jẹ plane ẹ jẹ Turkish Dubai airline Emirates ẹ jẹ wọn lówó owó yẹn kọ́ lẹ́ ń gbé sínú private account yín ṣé ẹ ti san gbèsè Emirates ṣé àmọ̀ kó wọ́n àfẹ́ tàwọn ìyá lọ́gà yẹn ṣá tó ló ń kó ṣèṣe ní Dubai akápábíò àbí àkágbépò gbogbo yín kàn kóra yín jọ ẹ̀yin ọmọ ọ̀tá nígbà ìpẹ́ tó ń darí yín gan bárọ̀ ni ògbólógbò olè oníbúlíọ̀n fáànù ṣé ọmọ gbé bó ti ní ìnìbó ọmọ tẹ́lẹ̀ sórí táwọn tó kó lọ yẹn kékeré mo sì bú ọ tó ní mo sì ń lọ mo sì tún ń bọ̀ kékeré mo tún sọ fún ọ wàláì ìmọ̀ ṣépè fún wa tó máa ń tẹ̀lé APC Mákindé tó o bá yọjú sógbòmọ̀ṣọ́ ìmọ̀ ṣépè fún tọmọtọmọ kárí ẹ̀ dẹ̀ máa bàjẹ́ ibi gan tẹ́ bá wẹ́ pé oṣù olé àgẹ́ ilé tó ń ṣe yín èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má mọ̀ wá àgẹ́ tó máa ń sọ pé àgẹ́ ló ń ṣe yín ní gangan làgẹ́ tí mò ń ṣe yín nítorí mo sọ fún yín then my condolence sí gbogbo àwọn parent tán gbé ọmọ wọn mo rí tí gbogbo yín sunkún lọ́tún lọ́sì mo dẹ̀ wá ṣẹ́ ìpè kan lórí Instagram gbogbo yín tẹ́ bá lo AI láti fi dẹ́rù bà wá torí àwọn àmọ̀ bí AI ilẹ̀ ló tàbí táwọn ọmọ yẹn ń sá wọnú mọ́tò gbogbo ẹni tó bá ń lo AI ìbànújẹ́ máa wọnú lé yín o ní orúkọ
agbára ìgbéwọ̀ tí ń ṣe kọ́kọ́rọ́ Mósè tàgbéwọ̀ mi ní agbára àwọn àjọ̀nú màdéká tí mò ń bá ṣiṣẹ́ ìbànújẹ́ máa wọnú lé yín. ẹ má fi AI fi dẹ́rù bà àwọn èèyàn. ẹ jẹ́ ká mọ̀ àwọn tá a bá fẹ́ help àwọn ká mọ̀ tó ń ṣẹlẹ̀ ká lè sọ̀rọ̀. toríṣiríṣi fídíò mo ti rí lórí Instagram báyìí. sọ̀rọ̀ lórí burúkú yín kò sí tẹ́ẹ̀kì fi ń kúrúsì Ọ̀yọ́ state lápẹ́ bí yìí o. Ògo Ọ̀yọ́ ni mí, Ògo Ọ̀yọ́ state, Ògo Ìbàdàn ni mí. Mi ò kì í ṣe iṣẹ́ fọ́mọ Ìbàdàn. Mi ń ṣe bọ̀tẹ́ bá lo ẹ rí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ń lo AI mi àwọn àmọ́ bóòtọ́ ni gbàtó yá mi mo kàn wípé má gẹ̀ download ilé. Táwọn yẹn ń rọlu mọ́tò tó tún sápó ń bọ̀ ẹ má lo AI o tàfítẹ́jẹ́ ò bá rọ̀ láyé nínú ayé yín. Ẹ bímọ tẹ́jẹ́ ò bá rọ̀ nínú ayé yín ẹ máa pàdé ìbànújẹ́ ikú òjijì àpàdé yín ẹ jẹ́ ká mọ̀ exact thing tó bá ń ṣẹlẹ̀. Ẹ má lo AI o. Bẹ́ẹ̀ ṣe nípa kéèsì president America tá àti ẹ̀fẹ̀ mọ́ òótọ́ mọ́ tá àfẹ́ mọ́ rọ́mọ́ tẹ́ ló ń gbé AI oríṣiríṣi dìde. Ẹ jẹ́ má lo AI ìbànújẹ́ ló jẹ́ fún Ọ̀yọ́ state lọ́wọ́lọ́wọ́. Àrírú eléyìí rí náà tí lámọ̀ kò tí ń ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ wọ́ọ̀nù ẹ̀yin ọba bandits, ẹ̀yin ọba Boko Haram. Ṣé ẹ̀kọ́ tí ń pariwo láti láti àpọ̀ Ọ̀yọ́ state lọ́kàn àbí wọ́n sọ bẹ́ẹ̀. Èmi ìwà mọ̀tẹ́ wọn ń pariwo Sunday Igboho ń ṣe jagunjagun. Ẹ ó kàn lẹ́nu ni. Iṣẹ́ mọ́tò ká máa fàyàwọ̀ ló ń ṣe tẹ́lẹ̀. Wọn àti Lizzy Anjorin báyìí wọ́n ṣe rí boyfriend and girlfriend yìí. Ojúbodè wọn kò ń ṣe but ewu eré Gani Adams tó pèrè lágbẹ̀kọ̀yà. Àgbẹ̀kọ̀yà olórí burúkú nìyẹn o. Ẹ wà ní àwa Àjàlá nígbà pàdé egbére jáde nínú igi àwa ṣèdè Ìjàlá sí ẹjọ bá wà fẹ́ Ìjàlá lọ pé káwọn ọlọ́mọ wa. Ẹ ti ń jẹ́ kí n lọ inú ọ̀rọ̀ mú ní lóògùn kankan Nàìjíríà kò sóògùn ẹ̀kan gbáyàn ni nítorí ẹ̀yin lẹ́dẹ̀ gba agbára àǹjọ̀nú tó ń ṣe oògùn fún yín jẹ́ torí tí ìtàgẹ̀sílẹ̀ bá ti pọ̀ nílùú tó bá ti pọ̀ nílùú àǹjọ̀nú gan ò ní dáhùn ẹ̀ṣẹ̀ yín ti pọ̀ jù. Akwa ọ̀yànjẹ blocking kò yẹ tí ìtàgẹ̀sílẹ̀ bá ti pọ̀ jù ẹjọ́ nítorí ọlọ́mọ ọbẹ̀ yín ni ẹ̀yin Yorùbá àsìkò tẹ gbọ́dọ̀ olórí burúkú yín tẹ́ ń pa tí mo rí tẹ̀ ṣe ń pariwo wọ́n gan ti block ẹ̀ double block ẹ̀mí gan ti block ẹ̀ kí ni wọ́n ti ń pè ẹ̀yin tẹ̀ ṣe ń pariwo justice for Mohbad mo rí tẹ̀ ṣe ń ṣe láàárọ̀ yìí orí burúkú máa gẹ́ ti yín òfò máa gẹ́ ti yín èèyàn kan ní Mohbad tẹ́ ń sunkún yìí o sọ nípa àwọn ọmọ tó ń kú lọ kẹ́ sunkún pé àwọn gọ́fúnọ̀sì ọba ẹ̀yin olórí burúkú alápá má ṣiṣẹ́ láàárọ̀ kùtùkùtù ẹ̀ nílọ bí iṣẹ́ pera yín nílùú òyìnbó ẹ wá kúnlẹ̀ bí ẹran àtẹ́ndà èyí tẹ́ ti ṣòfò ara tẹ́ ti ṣòfò ẹ̀mí tó tún yẹ kẹ́ máa sọ pé Joseph Mohbad bàbá Mohbad mọ́tò ni ó pa yín owó tẹ́ ti gẹ́ lára Mohbad ò tí ì tó ni ẹ rẹ̀ yẹ kó lókun lọ sìnkú ẹ dẹ̀ mú kan nínú àwọn àkọ́bí yín kẹ́ ìlú nígi pa ẹ sọ nípa àwọn eléyìí àwọn tó jí lọ bíbẹ́ kọ́ àwọn ọmọ yín máa parẹ́ mọ́ yín lójú ẹ yá wèrè ni ẹ ṣí èrè ni èyí tí YouTube fi gbàgbé síbi ẹ mú kọ́ fi ṣe backup ní kéèsì èrè máa ń pẹ́ pé YouTube TikTok máa ń pẹ́ kó tó download ẹ ṣé gan ni God bless you on YouTube let me cut it.